fi gbogbo ayé mi ṣàtìlẹ́yìn fún bàbá Tinubu yóò sì wọlé sáà kejì torí òun ló yọ okùn tí Buhari fi sí mi lọ́rùn kúrò. Sunday Igboho Ooṣa ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ilẹ̀ Iran lòun ti ṣetán o láti ṣàtìlẹ́yìn fún Nàìjíríà nípa gbígbógun ti ìgbésùnmọ̀mí. Aṣojú ilẹ̀ Iran ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Oloye Sunday Igboho gba àwọn aṣojú ìjọba Nàìjíríà tuntun sílẹ̀ òkèèrè lámọ̀ràn. Ó ní kán bá Ààrẹ Tinubu ṣiṣẹ́ pọ̀ láti yí orúkọ Nàìjíríà padà sí rere. Adarí ilẹ̀ Iran tó kàn kò ní pẹ́ lórí ipò láìsí ìbuwọlu ilẹ̀ Amẹ́ríkà. Ààrẹ Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹ gbọ́ kí ló mọ àwọn afurasí jàǹdùkú olóṣèlú ya wọ ilé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ nìbàdàn, bà ọ̀pọ̀ dúkìá jẹ́, ṣe ọ̀pọ̀ èèyàn léṣe. Iran yan Motjaba Khamenei ọmọ Ayatollah Ali Khamenei gẹ́gẹ́ bí adarí tuntun. Iléeṣẹ́ àjọ Civil Defence ṣètò láti pèsè ikọ̀ òṣìṣẹ́ aláàbò 11,000 lójúnà láti dáàbò bo àwọn àgbẹ̀ lọ́wọ́ ìkọlù. Ọgá Agba Ọlọpa buwọ́lu Anthony láti rọ́pò Benjamin Hundeyin gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Àwọn agbébọn jí Ìmáàmù Babanla Ati Awon Merin Mii Gbe Salo nipinlẹ Kwara. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drivetv. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Máa fi gbogbo ayé mi ṣàtìlẹ́yìn fún bàbá Tinubu yóò sì wọlé sáà kejì torí òun ló yọ okùn tí Buhari fi sí mi lọ́rùn kúrò. Sunday Igboho Ooṣa ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìlú mọ̀ọ́ká àjìjàgbara fún òmìnira ilẹ̀ Yorùbá Oloye Sunday Igboho Adéyẹmọ ti sọ pé kò sí ẹni tó lè ní kí òun má ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu nítorí Tinubu ló gba òun sílẹ̀ lẹ́yìn tí ìjọba ààrẹ àná Muhammadu Buhari sọ òun di ọ̀daràn tí wọ́n ń wá. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀, Igboho ní Tinubu ló tú òun sílẹ̀ nínú ìwé àwọn ọ̀daràn pẹ̀lú àtìlẹyìn àwọn orí adé kan nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ohun tí òun ṣe lásìkò náà kò burú tó kí wọ́n gbìyànjú láti gbẹ̀mí òun nítorí ẹ̀tọ́ òun gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lòun béèrè fún ní àsìkò náà. Igboho sọ pé àwọn orí adé kan nílẹ̀ Yorùbá ló dìde tí wọ́n sì bá òun lọ bá Tinubu kó yọ okùn tí Buhari fi sí òun lọ́rùn kúrò. Tinubu sì ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn náà ló ní òun kò ní dẹ́yìn nínú àtìlẹyìn òun fún Tinubu. Kódà ó gbé gbogbo àwọn tó ń tako òun pé òun ti Tinubu lẹ́yìn ṣépè. Ó ní òun máa fi gbogbo ayé òun tẹ̀lé bàbá Tinubu yóò sì wọlé sáà kejì. Ó ní ẹni tó bá wá nífẹ̀ẹ́ òun tọkàntọkàn ó ní láti ṣàtìlẹ́yìn fún ohun tí òun tì lẹ́yìn. Ó sọ síwájú sí pé àwọn ọba aládé kan ní àwọn yóò bá òun bá Tinubu sọ̀rọ̀ kí òun lè máa ṣàkóso ètò ààbò ilẹ̀ Yorùbá. Ìyẹn tí òun bá lè rí ọ̀dọ́ bíi 50,000 50,000 tí yóò kín òun lẹ́yìn. Ó fi kún pé Tinubu ti ṣèlérí àtìlẹ́yìn fún òun láti máa kojú àwọn agbésùnmọ̀mí tó ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Igboho parí ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ló wà lẹ́yìn òun fún iṣẹ́ náà. Ilẹ̀ Iran lòun ti ṣetán o láti ṣàtìlẹ́yìn fún Nàìjíríà nípa gbígbógun ti ìgbésùnmọ̀mí. Aṣojú ilẹ̀ Iran ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Aṣojú ilẹ̀ Iran sí orílẹ̀-èdè Nàìjíríà Madavi Raja ti sọ wípé Tehran ti gbáradì láti ṣèrànwọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ìgbésẹ̀ ìgbógun ti àwọn agbésùnmọ̀mí tó ń lọ lọ́wọ́. Ẹni tó sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ìkànnì amóhùnmáwòrán Arise Television, Raja sọ wípé ẹgbẹ́ Islamic groups ní Nàìjíríà ní àjọṣepọ̀ ohun ẹ̀mí àti àṣà nìkan pẹ̀lú Iran kì í ṣe ti tòlóṣèlú dé. A ó rántí pé lọ́jọ́ Ẹtì Friday, Michael Freeman, aṣojú ilẹ̀ Israel sí orílẹ̀-èdè Nàìjíríà, fẹ̀sùn kan ìjọba ilẹ̀ Iran fún ṣíṣe onígbọ̀wọ́ fún ẹgbẹ́ Islamic movement ní Nàìjíríà àti ní ìwọ̀ oòrùn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìgbìyànjú láti lè jẹ́ kí ìgbésùnmọ̀mí di tọrọ fọ́nkálé káàkiri àgbáyé. Ọ̀rọ̀ Freeman ló jáde síta bí ẹgbẹ́ Islamic movement nílẹ̀ wa Nàìjíríà IMN tí wọ́n mọ̀ sí Shiite
ṣẹ́gun lé ìwọ́de ìfẹ̀hónúhàn ní ọ̀pọ̀ ìpínlẹ̀ lórí ìṣekúpa Ali Khamenei, adarí àgbà ilẹ̀ Iran lásìkò ìkọlù ilẹ̀ Amẹ́ríkà àti Israel sí Tehran. Freeman sọ wípé Iran ló wà nídìí títan ìgbésùnmọ̀mí káàkiri, wọ́n sì ti ń ṣàgbékalẹ̀ àwọn ètò ohun ìjagun missile àfòdàgbòrú. Iran náà ló sì wà nídìí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn ọ̀pọ̀ wákàtí tí àtẹ̀jáde náà jáde síta, ikọ̀ ìròyìn fún ẹgbẹ́ Islamic Movement nílẹ̀ wa Nàìjíríà IMN tako ọ̀rọ̀ tó tẹnu Freeman jáde síta. Wọ́n ní ilẹ̀ Israel gan-an lè kú ẹ̀dá tó ṣeéṣe kó wà nídìí ìgbésùnmọ̀mí èké tó fi kan ilẹ̀ Iran. Amma Rajab, alága ẹgbẹ́ náà, sọ nínú àtẹ̀jáde náà tó jẹ́ pínpín pẹ̀lú The Cable lọ́jọ́ àbámẹ́ta Sátidé pé kò bá ojú mu, bẹ́ẹ̀ ni kò sì tún jẹ́ ìtẹ́wọ́gbà fún aṣojú orílẹ̀-èdè tó jẹ̀bi ẹ̀sùn ìṣekúpani àti rírú òfin àgbáyé láti máa kọ́ àwọn yòókù lẹ́kọ̀ọ́ nípa ìgbésùnmọ̀mí àti ètò ààbò. Ẹni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sùn náà lọ́jọ́ Àìkú Sunday, Raja sọ wípé ìwọ́de àtìlẹ́yìn àìpẹ́ yìí nípasẹ̀ Shiite àti àwọn ẹgbẹ́ yòókù ní Nàìjíríà wà látinú ìbáṣepọ̀ ẹ̀mí tí àwọn mùsùlùmí ní sí adarí Iran tó dolóògbé. Ó sọ wípé lẹ́yìn ìṣekúpa adarí àwọn ní ìwọ́de ìfẹ̀hónúhàn ọlọ́kùn-ún-òjọ̀kan ti bẹ̀rẹ̀. Ó ní èyí kò túmọ̀ sí pé Iran gbé àwọn ẹgbẹ́ náà lẹ́yìn. Ó ní ìbáṣepọ̀ ìwà rere àti ẹ̀mí ni nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí, àwọn náà sì jẹ́ mùsùlùmí. Raja fi kún pé Tehran kò rojú sí ìgbésùnmọ̀mí bó ti wù kó mọ̀. Ó sì ti gbáradì nígbàkúùgbà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba tàbí orílẹ̀-èdè tó ń dojúkọ ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Oloye Sunday Igboho gba àwọn aṣojú ìjọba Nàìjíríà tuntun sílẹ̀ òkèèrè lámọ̀ràn. Ó ní kán bá Ààrẹ Tinubu ṣiṣẹ́ pọ̀ láti yí orúkọ Nàìjíríà padà sí rere. Gbajúgbajà ajìjàgbara nì fún ìdásílẹ̀ Yorùbá Nation, Oloye Sunday Adéyẹmọ, tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho, ti gba àwọn aṣojú ìjọba Nàìjíríà sílẹ̀ òkèèrè lámọ̀ràn wípé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu láti fún orílẹ̀-èdè Nàìjíríà ní orúkọ rere láwọn orílẹ̀-èdè tí wọ́n bá wà nílẹ̀ òkèèrè. Igboho rọ àwọn aṣojú ìjọba náà nínú àtẹ̀jáde kan tó fi síta wípé kí wọ́n lo ìrírí wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ láti ṣojú Nàìjíríà ní orílẹ̀-èdè tí ìjọba ń gbé wọn lọ. Owó bàbá Dámì gbóṣùbà káre fún Tinubu lórí àwọn èèyàn tó yàn sípò aṣojú Nàìjíríà sílẹ̀ òkèèrè náà. Bákan náà tún ni Ìgbòho rọ gbogbo ọmọ Nàìjíríà láti máa sọ rere nípa orílẹ̀-èdè Nàìjíríà láì fi ti ẹ̀sìn, ẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá wà ṣe. Lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá ní olùdámọ̀ràn ààrẹ fẹ́tọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà kéde àwọn orílẹ̀-èdè tí Tinubu gbé àwọn aṣojú ìjọba Nàìjíríà 75 tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò náà lọ. Orílẹ̀-èdè Germany ní ìjọba gbé mínísítà fọ́rọ̀ ọkọ̀ òfurufú tẹ́lẹ̀ Fẹ́mi Fani-Káyọ̀dé lọ, nígbà tí ọ̀jọ̀gbọ́n Isaac Adéwọlé yóò máa ṣojú Nàìjíríà ní Canada. Olùdámọ̀ràn ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Rino Omokri yóò ṣojú Nàìjíríà ní Mexico. Orílẹ̀-èdè China ní ajagunfẹ̀yìntì Abdulrahman Dambazao ń lọ ní tiẹ̀. Káyọ̀dé ààrẹ ní ìjọba àpapọ̀ gbé lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, nígbà tí ọ̀gá àgbà àjọ NIA tẹ́lẹ̀ Ayọ̀dèjì Òkè yóò máa ṣojú Nàìjíríà lórílẹ̀-èdè France. Ìgbòho ní òun fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Tinubu lórí bí ó ti yan Fani-Káyọ̀dé àtàwọn ọmọ Yorùbá míì sípò aṣojú Nàìjíríà sílẹ̀ òkèèrè. Ó ní nǹkan tó wúni lórí gidi ni ohun tí Ààrẹ Tinubu ṣe yìí. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n Ọba Francis Olúṣọlá Àlàó àti agbẹjọ́rò Ààrẹ Tinubu Olúwọlé Àfọlábí SAN lórí ìyànsípò Fani-Káyọ̀dé gẹ́gẹ́ bí aṣojú Nàìjíríà sílẹ̀ òkèèrè ní Germany. Adarí ilẹ̀ Iran tó kàn kò ní pẹ́ lórí ipò láìsí ìbuwọ́lù ilẹ̀ Amẹ́ríkà. Ààrẹ Trump ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump sọ lọ́jọ́ Àìkú Sunday pé adarí ilẹ̀ Iran tó kàn kò ní pẹ́ lórí ipò tí orílẹ̀-èdè àárín gbùngbùn ìlà oòrùn kò bá gba ìbuwọ́lù òun náà. Trump sọ fún ìròyìn ABC News pé adarí náà gbọ́dọ̀ gba ìbuwọ́lù náà lọ́dọ̀ àwọn. Tí kò bá gba ìbuwọ́lù látọ̀dọ̀ àwọn, adarí náà kò ní pẹ́ lórí ipò. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ló jáde bí mínísítà fọ́rọ̀ àjèjì Abbas Araghchi dá ìdúnkookò kan náà láti pàṣẹ Trump nù bí omi ìsanwó. Ó ní àwọn èèyàn ilẹ̀ Iran ló máa yan adarí tuntun náà, kì í ṣe ààrẹ ilẹ̀
Amẹ́ríkà níṣẹ́ ló tún ní kí ààrẹ Trump rawọ́ ẹ̀bẹ̀ fún bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ilẹ̀ Iran. Ó sọ wípé àwọn ò fààyè gba ẹnikẹ́ni láti dá sí ọ̀rọ̀ ìlú àwọn. Ó ní àwọn èèyàn ilẹ̀ Iran ló lẹ́tọ̀ọ́ láti yan adarí tuntun. Tí ẹ ò bá gbàgbé, a ó rántí pé Trump ló ti kọ́kọ́ ní òun yóò kópa nínú yíyan adarí ilẹ̀ Iran tuntun lẹ́yìn ikú Khamenei nínú ìkọlù ilẹ̀ Amẹ́ríkà, US àti Israel tó bẹ̀rẹ̀ láti ọjọ́ 9 sẹ́yìn. Trump tún ní òun kò fọwọ́ sí ọmọkùnrin Khamenei, Motjaba Khamenei, láti rọ́pò bàbá rẹ̀. Ìròyìn tó jáde láìpẹ́ yìí pé ilẹ̀ Iran ti yan Motjaba gẹ́gẹ́ bí adarí tuntun láti rọ́pò bàbá rẹ̀ tó dolóògbé. Ẹ gbọ́, kí ló mú àwọn afurasí jàǹdùkú olóṣèlú ya wọ ilé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ nìbàdàn, ba ọ̀pọ̀ dúkìá jẹ́, ṣe ọ̀pọ̀ èèyàn léṣe. Àwọn afurasí jàǹdùkú olóṣèlú ya wọ ilé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí Gbọ́lárùmí Azeem tó wà ní agbègbè Àṣì ní Bódìjà, níbi tí wọ́n ti ba ọ̀pọ̀ ọkọ̀ jẹ́ táwọn èèyàn sì tún farapa. Gẹ́gẹ́ bí a ti gbọ́ ni pé dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù làwọn jàǹdùkú ọ̀hún bàjẹ́ tí ènìyàn tí kò dín ní 10 sì fi ara pa níbi ìkọlù aláìròtẹ́lẹ̀ náà tó ṣẹlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 7 oṣù kẹta ọdún yìí. Alàgbà Gbọ́lárùmí Azeem ló jẹ́ igbákejì gómìnà Adébáyọ̀ Àlàó Àkàlà tó di olóògbé ní sáà àkọ́kọ́ rẹ̀ láàrin ọdún 2007 sí 2011 ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì tún jẹ́ ògúnná gbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tí a gbọ́ ni pé ìkọlù náà ṣẹlẹ̀ nígbà tí àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú náà fẹ́ yan àwọn adarí tuntun. Nínú ọ̀rọ̀ rẹ̀, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé ṣàlàyé wípé ìkọlù náà kò ní ohun kankan ṣe pẹ̀lú ìpàdé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Ó ṣe àfikún rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àti ìgbésẹ̀ láti ṣe àwárí àwọn tó wà nídìí ìkọlù náà. Nígbà tó ń sọ̀rọ̀, ọ̀kan nínú àwọn alága igun PDP tuntun náà, Abdulrahman Akínọ̀ṣọ́, ṣàlàyé pé ìkọlù ọ̀hún ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Ọ̀gbẹ́ni Akínọ̀ṣọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ìkọlù náà wáyé ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn, Gúúsù Ògbómọ̀ṣọ́, Akínyẹlé àti ìlú Igbóọrà ní àwọn ìjọba ìbílẹ̀ àárín gbùngbùn Ìbàràpá. Ẹ̀wẹ̀, àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ ló ti lòdì sí yíyan àwọn adarí fún igun mìíràn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, tí wọ́n sì ṣàlàyé wípé ẹ̀yìn gómìnà Ṣèyí Mákindé ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà wà jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Iran yan Motjaba Khamenei, ọmọ Ayatollah Ali Khamenei gẹ́gẹ́ bí adarí tuntun. Ilẹ̀ Iran ti kéde Motjaba Khamenei, ọmọ Ayatollah Ali Khamenei tó kú nínú ìkọlù Amẹ́ríkà àti Israel sí Iran gẹ́gẹ́ bí olórí tuntun fún orílẹ̀-èdè náà. Ṣáájú àsìkò yìí, Motjaba kò di ipò ìjọba kankan mú, bẹ́ẹ̀ ni kì í ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kankan, kì í sì sọ̀rọ̀ ní gbangba. Ìwọ̀nba péréte làwọn fídíò tàbí fọ́tò rẹ̀ tó wà nígboro. Ṣáájú èyí, àwọn ìròyìn kan lọ kiri pé ó jẹ́ ọ̀kan lára àwọn alágbára tó ń fa gbùrù lábẹ́nú lórílẹ̀-èdè Iran. Lẹ́yìn tí ìkọlù Amẹ́ríkà àti Israel gbẹ̀mí ààrẹ Iran Ali Khamenei, ní ọ̀pọ̀ ti ń béèrè bóyá ọmọ rẹ̀ Motjaba náà ti jáde láyé. Kò sí ìròyìn kankan nípa rẹ̀ fún ọjọ́ díẹ̀, àmọ́ nígbà tó di ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2026, iléeṣẹ́ ìròyìn Iran kan jábọ̀ pé Motjaba wà láàyè, ó sì wà ní ààyè, àmọ́ kò tí ì fojú hàn ní gbangba láti àkókò náà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Motjaba ní ọ̀pọ̀ ń wò lójú báyìí pé òun ní ipò náà yóò kàn lẹ́yìn ikú bàbá rẹ̀, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Reuters ṣe jábọ̀, àmọ́ ó ṣòro láti fi ìdí ìròyìn náà múlẹ̀. Àwọn àgbààgbà tó yan adarí ní Iran Assembly of Experts ló ti múra láti kéde adarí tuntun náà láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Tẹ́lẹ̀ la gbọ́ pé ó ṣeéṣe kí wọ́n má kéde adarí tuntun náà títí tí wọn yóò fi sin òkú Ali Khamenei. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Motjaba kò dàbí bàbá rẹ̀ nítorí ìgbé ayé ìrẹ̀lẹ̀ tó ń gbé, bẹ́ẹ̀ ni kò tí ì díje du ipò òṣèlú kankan rí. Bákan náà ni ọkùnrin ọ̀hún kò tí ì ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú akọ̀ròyìn rí, kódà kì í sọ̀rọ̀ ní gbangba. Wàyí o, àwọn ìwádìí kan ti sọ pé ó wà lára àwọn alágbára tó wà lẹ́yìn bàbá rẹ̀, tó sì ní ipa tí kò kéré lára àwọn ìgbésẹ̀ tí olóògbé ti gbé sẹ́yìn. Wàyí o, ó ṣeéṣe kí wàhálà wà
lórí ìkéde Motjaba Khamenei gẹ́gẹ́ bí ẹni tí ipò Adari náà kàn lọ́dún 1970 tí àwọn mùsùlùmí gbàjọba Iran. Ohun tí wọ́n ní àwọn yóò máa fi yan Adarí sípò ní ipò tí wọ́n bá dìmú nínú ẹ̀sìn àti ìrírí ipò adarí tí wọ́n ti dìmú ṣáájú, kì í ṣe nípa jíjogún ipò náà bí àwọn lọ́balọ́ba ṣe ń gorí ìtẹ́. Iléeṣẹ́ àjọ Civil Defence ṣètò láti pèsè ikọ̀ òṣìṣẹ́ aláàbò 11,000 ẹgbẹ̀rún mọ́kànlá lójúnà láti dáàbò bo àwọn àgbẹ̀ lọ́wọ́ ìkọlù. Lẹ́yìn ìkọlù ẹlẹ́jẹ̀ tí wọ́n ṣe sí àwọn àgbẹ̀ jákèjádò ilẹ̀ wa Nàìjíríà lọ́dún 2025, iléeṣẹ́ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence ti ṣàfihàn ìgbésẹ̀ láti darí ikọ̀ àwọn òṣìṣẹ́ aláàbò Agro Rangers ẹgbẹ̀rún mọ́kànlá 11,000 láti tún ró ààbò àwọn àgbẹ̀ lágbára sí i ṣáájú àsìkò oko dídá ọdún 2026 yìí. Ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìròyìn Sunday Punch, agbẹnusọ àjọ Civil Defence Babawale Afọlábí sọ wípé ikọ̀ aláàbò náà kó ipa gbòógì nípa dídáàbòbò àwọn àgbẹ̀ àti okòwò iṣẹ́ àgbẹ̀. Ó sọ di mímọ̀ pé ìbáṣepọ̀ òun pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí nǹkan ọ̀gbìn láti dáàbòbò ohun ìní iṣẹ́ àgbẹ̀ àti láti dènà fàákàjà. Afọlábí jẹ́ kó di mímọ̀ pé ọ̀gá àgbà ikọ̀ Civil Defence náà Abubakar Audi ti tún fìdí ìgbáradì àjọ náà múlẹ̀ láti darí àwọn ikọ̀ òṣìṣẹ́ aláàbò lọ sí àwọn agbègbè tí wọ́n ti ń dá oko. Ó sọ wípé ààbò àwọn àgbẹ̀ ló jẹ àwọn lógún jùlọ. Èyí ló fà á tí àwọn tún fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ikọ̀ Agro Rangers tí ń lọ bí ẹgbẹ̀rún mọ́kànlá 11,000 jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Wọ́n rọ àwọn aráàlú láti pèsè àwọn ìtanilólobó, àlàyé, ìròyìn tó lè ran iṣẹ́ ààbò wọn lọ́wọ́. Pàápàá jùlọ àwọn agbègbè ìgbèríko inú igbó aginjù nílò wíwà lójúlà lákànfin sọrí àti ìtanilólobó lójúnà láti dènà ìkọlù àti wàhálà tó lè fẹ́ ṣẹlẹ̀. Ó ní ikọ̀ Civil Defence kò káàárẹ̀ nípa fífọwọ́sowọ́pọ̀ lójúnà láti rí dájú pé ààbò oúnjẹ wà lórílẹ̀-èdè. Ìgbésẹ̀ àti àlàyé ọ̀gá àgbà náà ló wáyé lójúnà láti gbéná wojú ìṣẹ̀lẹ̀ ìkọlù ìpalára tó bá àwọn iṣẹ́ àgbẹ̀ àti àkókò nǹkan èrè oko ọdún 2025 jẹ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé kò dín ní 40 àwọn àgbẹ̀ tí àwọn agbésùnmọ̀mí ISWAP àti Boko Haram ṣekú pa lọ́jọ́ 12 àti 13 oṣù kìíní ọdún 2025 lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ lóko wọn àti àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù míì láìpẹ́ yìí, èyí tó ń dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin ìlú tí àwọn àgbẹ̀ míì kò sì lè padà sóko mọ́ láti ṣiṣẹ́. Ọ̀gá Agba Ọlọpa buwọ́lu Anthony láti rọ́pò Benjamin Hundeyin gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà IGP Olatunji Rilwan Disu ti buwọ́lu ìyànsípò DCP Anthony Okon Placid gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. DCP Placid jẹ́ ògbóǹtarìgì ọmọ ogun iléeṣẹ́ ọlọ́pàá tó ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí tó sì tún kàwé gboyè ní ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. Wọ́n bí Placid ní ọjọ́ 2 oṣù kejì ọdún 1970 nílùú Uyo nípínlẹ̀ Akwa Ibom tó sì wá láti Mbioporonsi ní ìjọba ìbílẹ̀ Nsi-Mbom. Ó kàwé gboyè ní ilé ẹ̀kọ́ gíga fásitì Uyo nínú ìmọ̀ nípa agbègbè. Ó tún ní ìmọ̀ òye masters nínú òfin láti fásitì Jos. Placid wọlé sínú iléeṣẹ́ ọlọ́pàá ní ọdún 1996 lẹ́yìn tó parí ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ ti ọlọ́pàá tó wà nílùú Kano. DCP Placid ti jẹ́ ọ̀gá ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá bíi agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Adamawa. DCP Anthony Placid tún jẹ́ ọmọ ẹgbẹ́ International Association of Chiefs of Police IACP, Commonwealth Human Rights Trainers àti International Committee of the Red Cross ICRC trainer. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu wọ aṣọ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà fún Túnjí Dìsù gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tuntun. Oṣù kọjá ni Dìsù bẹ́rí níwájú ààrẹ léraléra, ó sì yí sọ́tún yí sósì lẹ́yìn tí Tinubu wọ aṣọ náà fún tán. Èyí wáyé lẹ́yìn tí ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà tẹ́lẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókun ti kọ́kọ́ gbé àkàsọ̀ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà lé Dìsù lọ́wọ́ tán. Àwọn agbébọn jí Ìmáàmù Babanla àti Awon Merin Mii Gbe Salo nípínlẹ̀ Kwara. Àwọn agbébọn tún ṣọṣẹ́ láabi wọn ní ìlú Babanla níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí wọ́n ṣe jí ìmáàmù ìlú Babanla àti Awon Merin Mii Gbe Salo.
ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún yìí ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́. ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé ọ̀gbẹ́ni Wasiu Suleiman sọ pé àwọn èèyàn náà rin ìrìn àjò láti ìlú Òkè Ọdẹ lọ sí ìlú Babanla lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. ó fi kún pé àwọn agbébọn jà náà dá wọn lọ́nà tí wọ́n sì kó gbogbo wọn wọ inú igbó lọ. ó ṣàlàyé pé lára àwọn tí wọ́n jí gbé ni ìmáàmù àgbà ìlú Babanla Alhaji Sarafadeen Abdulrahim òṣèlétò ààbò kan àti ọmọ rẹ̀ ọkùnrin. lásìkò tó ń bá aṣojúkọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ Ajé Monday, ọ̀kan lára àwọn ọmọ bíbí ìlú náà arábìnrin Jemilat Abdulkadir sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. ó tẹ̀síwájú pé orí ọ̀kadà ni gbogbo wọn wà lásìkò tí àwọn agbébọn dá wọn lọ́nà. ó ní wọ́n ti kọjá Òkè Ọdẹ kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀, pẹ̀lú àlàyé pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó máa ń dúró ní ojú ọ̀nà tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní wọn ò rí wọn lọ́jọ́ àìkú. agbègbè Babanla ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara jẹ́ ibi tí àkọlù àwọn agbébọn ti ń wáyé jùlọ ní ìpínlẹ̀ Kwara. ọ̀pọ̀ èèyàn làwọn agbébọn ti jí gbé lágbègbè náà. agbègbè yìí ló kan àwọn ìlú bíi Adanla, Àgbékù, Ààfin Ìlérè, Òrékè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo rẹ̀ wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara. láti bí ọdún mélòó kan sẹ́yìn ni àwọn èèyàn agbègbè náà ti ń dojúkọ ìkọlù àwọn agbébọn. ọ̀pọ̀ àwọn àgbẹ̀ ni wọn ò lè lo oko mọ́ nítorí ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìjínigbé. lọ́dún tó kọjá ọ̀pọ̀ àwọn èèyàn agbègbè náà ni wọ́n sá kúrò ní ìlú látàrí báwọn ajínigbé ṣe ń ṣèkọlù sí wọn. lọ́sẹ̀ tó kọjá èèyàn 4 ni wọ́n jí gbé nínú oko lásìkò tí wọ́n ń wa ẹ̀gẹ́ tí wọn ò sì tí ì yọ̀ǹda wọn títí di àsìkò yìí. ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ àwọn agbébọnjà náà. láìpẹ́ yìí ni ìjọba ìpínlẹ̀ Kwara gba àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tó sì pín wọn káàkiri lẹ́yìn tí wọ́n ti parí ìdánilẹ́kọ̀ọ́. bákan náà ìjọba àpapọ̀ fi àwọn ọmọ ogun ṣọwọ́ sí ìpínlẹ̀ Kwara láìpẹ́ yìí tí àwọn ọmọ ogun náà sì kọlu ibùba àwọn agbésùmọ̀mí ní Babasango ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. àwọn aráàlú náà ní inú ìbẹ̀rùbojo làwọn wà lágbègbè náà báyìí, pẹ̀lú àrọwà sí ìjọba láti ràn wọ́n lọ́wọ́. títí dìgbà tí àwọn akọ̀ròyìn fi kó ìròyìn yìí jọ, alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí tó kò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà.